Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójọ́jọ́ ṣe dáadáa ni mo bá yín. Èsì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin tí mo post pé káwọn ọkùnrin má jìyà. Mo máa ń sọ fún yín pé tí n bá ti ń sọ̀rọ̀ lórí platform mi, àwọn ọkùnrin tó wà responsible ni mo assume pé wà lórí platform mi. Tí n bá dẹ̀ ní ọkùnrin wà responsible kò ń ṣe nípa owó o, àwọn ọkùnrin tí wọ́n ń pè, tí wọ́n ń jẹ́, àwọn ọkùnrin tó jẹ́ wípé bọ́n lówó lọ́wọ́, wọ́n á níwà, bí wọn ò lówó lọ́wọ́, wọ́n á níwà. Àwọn ọkùnrin tó jẹ́ wípé kì í ṣe tó máa ní pé wọ́n wà responsible, kò ń ṣe family wọn nìkan, pé immediate family wọn nìkan ni wọ́n wà responsible fún. Ará ọ̀rẹ́ á jẹ àǹfààní lára wọn, kì í ṣe pé bí wọ́n ní owó, ṣùgbọ́n tó ń ta ìní wọn, àwọn èèyàn máa ń rí impact wọn. Àwọn ni mo definition pé ọkùnrin wà responsible lọ́dọ̀ tèmi nìyẹn. Àwọn ni mò ń bá wí lórí platform mi. And mi ìdẹ̀rù bóyá mo jayò pa. Mi rò pé bóyá mo jayò pa láti sọ wípé kẹ́ jẹ́ kí àwọn ọkùnrin kan brave. Mi rò pé mo jayò pa láti sọ pé kí àwọn ọkùnrin kan tọ́jú ara wọn. Mi ì ní pé kí ọkùnrin kó má tọ́jú ọmọ. Mi ì dẹ̀ ní kó má tọ́jú. Mi ì tiẹ̀ kí fẹ́ máa sọ pé tọ́jú ìyàwó. Because èèyàn kọ̀ọ̀kan kọ́ ò lè ru ẹrù ẹlòmíì. Jésù ló kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ìyàwó tọ́jú ara ẹ. Àti ìyàwó àtọmọ àti ìyàwó àtọkọ ẹjọ́ tọ́jú ọmọ. Ìwọ ìyàwó tó bá tọ́jú ọkọ lọ́kọ ní kọ́kọ́ tọ́jú. In tí mo sọ nìyẹn. Ìyàwó tọ́jú ara ẹ, ṣùgbọ́n tí o bá tọ́jú ọkọ kẹjọ tọ́jú ara yín, kẹ́ẹ̀dẹ̀jọ pawọ́pọ̀ tọ́jú ọmọ. Nítorí wípé nígbà tẹ́ bá di gbogbo ẹrù ayé lórí ọkùnrin kan, kó tọ́jú ìyàwó, kó tọ́jú ọmọ, ẹbí ìyàwó di ọwọ́ ẹ̀. Báwo ló ṣe fẹ́ rí ojúráyè tọ́jú ara ẹ̀ gan? Nínú kí ni resources ẹ̀, kí ni nǹkan tó ní, kí ló ń wọlé fún? Nígbà tẹ́ bá ní tọ́jú, torí àwọn kan sọ pé ṣé gbogbo èèyàn ló máa lówó, kò dìgbà tó bá lówó bíi Dangote. Kò dìgbà tó bá tiẹ̀ lówó bíi Dangote gan làṣírí ẹ̀ sì bò jù. Ṣùgbọ́n tó o bá lówó, bó bá ṣe lówó tó ni kò ṣe tọ́jú ilé tó, kò gbàgbé ara ẹ̀. Ṣùgbọ́n tó o bá ti mọ̀ wípé o ní ẹlọ́sẹ̀ kan ọlọ́jọ́ 30 ọjọ́ gba owó ni, kọ́kọ́ jẹ́ kí ìwọ jẹ́ number 1 before àwọn tó kù. Tí o bá ní resources tó big, tọ́jú ṣe mukamuka. Bẹ́ẹ̀ tó o bá ní resources tó big, o ò lè du orí olórí káwòdì gbé tiẹ̀ lọ. Wọ́n ní tí iná bá jó ni, tó bá ju ọmọ ẹni, tara ẹni là ń kọ́ gbọ́. So tó bá ní owó tí ò gbọ́ ti ọmọ gbọ́ ti ìyàwó púpọ̀, kọ́kọ́ gbọ́ tara ẹ kó tó rántí ẹlòmíì ni mò ń sọ. Tẹ́ bá lọ sínú plane gan, wọ́n á sọ fún yín pé when the oxygen mask when it falls down, you must fix your own first before you help others. Tọmọtọmọ ẹ ó ń láti fix tiẹ̀ náà kó tó máa gbájúmọ́ ẹlòmíì. Tó bá ní owó tó pọ̀, yes, wọn ò ní láti sọ fún ẹ, bẹ́ẹ̀ tó bá lówó púpọ̀ kí ọkùnrin tọ́jú ara ẹ̀. Ọkùnrin ò lè ru ẹ̀, kò lè tọ́jú ìyàwó, tọ́jú ọmọ kó má rántí ara ẹ̀. Ta ló lùtọ́jú? Mo sọ fún yín pé ọkùnrin ò kí ń ṣe máìndà. Nǹkan tí mò ń sọ nìyẹn. Ayé wọn ń bàjẹ́, wọn láṣọ lọ́rùn. Wọn ò rántí ọjọ́ àti sùn wọn torí nǹkan tẹ́ ẹ ti kó sí wọn lọ́pọlọ. Look after your wife, look after your children, look after your wife, look after your children. Mi ní má look after your wife. Mi ti ẹ̀ ń fẹ́ gbọ́ look after your wife. Torí ìyàwó náà ń ṣiṣẹ́, ìyàwó ò kì í ṣarọ. Òbò tó ìyàwó ti jáde lọ́kọ ti jáde. Ẹjọ́ tọ́jú ara yín ni. Ẹjọ́ tọ́jú ara yín, kẹ̀dẹ̀jọ́ gbọ́mọ lùgbọ́. Kẹjọ tọ́ bẹ́ẹ̀ kọ́ ọkọ máa gba 1 million lóṣù kó máa sanwó school ọmọ 3. Kó dẹ̀ jó òun náà lẹ máa ní kó sanwó ilé, òun lẹ máa ní kó sanwó oúnjẹ, òun lẹ máa ní kó sanwó ọmọ. In tí mò ń sọ wípé irú àwọn ọkọ yẹn wọn ò lè ní lárí. Àwọn lẹ máa rí tí irun funfun, wọn ò tí wọ 50 irun funfun orí wọn ti gbó. Wọn ò lè rójúráyè pààrọ̀ shirt. Wọn of course tí bùkátà bá pọ̀ jù, tẹ́rù bá pọ̀ lórí ọkùnrin, obìnrin ló máa dán ọkùnrin, á máa gbó sí. Wọ́n á dẹ̀ fẹ́ máa ṣiṣẹ́, ẹ máa sọ fún wọn wípé ṣó ọkùnrin láti lówó lọ́wọ́ kí àṣẹ kó tó tẹ́ bá fẹ́ wo bí Ọlọ́run bẹ́ ṣe lọ́lọ́run ṣe. Ṣọ́kùnrin láti fi ayé ẹ̀ ó láti parẹ́ ẹ̀kẹ́ tó respect ẹ̀ ni. Ṣọ́kùnrin láti lówó lọ́wọ́ kó tó ní respect ni. Ṣé a láti add respect mọ́ material things ni? Mo ní kẹ́ jẹ́ káwọn èèyàn rí mú mi.
ẹ jẹ́ kó rojú ráyè ṣe ti ara wọn. Ẹ má jẹ́ kí wọ́n di ọjọ́ alẹ́ kó di pé ọkùnrin ọmọ ń fi lantern gbá wọn lórí. Either you like it or not, kò sí bọ́mọ ṣe lè tọ́jú bí bàbá ṣe lè tọ́jú ọmọ tó àfi tí ìyẹ́ ò bá sí láyé. Tí ọmọ gan bá nífẹ̀ẹ́ bàbá ju ìyẹ́ ẹ̀ lọ, tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ tó ń lóyún, ìfẹ́ tó máa ní sínú ìyẹ́ ẹ̀ tún máa great sí, nítorí àwò pé ṣé nǹkan tí ìyá mi go through leléyìí. Ẹ má jẹ́ ká tanra wa. Mi ní kọkùnrin má tọ́, ọkùnrin ò gbúdọ̀ fi ara ẹ̀ lẹ̀ kó ní òun fẹ́ fi gbogbo ayé gbájú ọmọ gbájú ìyàwó. No, tó bá ní resources tó pọ̀, yes o lè ṣe, bẹ̀ wọ́n bá tó bá ní tí ò bá pọ̀ láti tí ò pọ̀ tó yẹn kọ́kọ́. Báwo lọkùnrin ṣe máa gba 1 million tó máa sanwó school ọmọ mẹ́ta, tá sanwó ilé, tá sanwó tá tún máa tọ́jú ìyàwó? Báwo lẹ ṣe fẹ́ kóró ìyá tó bí ọkùnrin ńkọ́? Ṣé kò ní tọ́jú ìyá ẹ̀ ni? Ṣé kò ní àwọn ọmọ àwọn tó wu ọkùnrin yẹn dàgbà, ṣé kò ní àǹfààní fún wọn ni? Mélòó nínú ẹ̀yin ìyàwó ilé lẹ lè rán ọmọ ọkọ yín àbí fámílì ọkọ yín lọ sí school? Mélòó nínú yín lẹ lè extend the hand of fellowship sáwọn fámílì ọkọ yín pé okay lágbájá jẹ́ kí n rán ọmọ yìí lọ sí school, jẹ́ kí n ṣe? Ẹ máa fight ti ara yín náà ni. Mo dẹ̀ ń sọ fáwọn ọkùnrin, mo ń ṣí wọn létí pé àwọn ò fẹ́ràn yín, ntẹ́ ẹ ní lọ́wọ́ náà fẹ́ràn. Tẹ́ bá wo ọkùnrin tó lówó lọ́wọ́ náà ń respect. Ọkùnrin tó lówó lọ́wọ́ tó fowó lẹ̀ ńlé, ẹ máa gbọ́ ọkọ mi Àkànní, ọkọ mi Àdìsá, ọkọ mi àṣekínní kan, bí n bá tún tí ní ayé wá ìwọ ni, ọkọ mi is nice, ọkọ mi is nice. Ó ń kówó lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Obìnrin mélòó ló wà selfless? Obìnrin mélòó ló ń love ọkọ ẹ̀? Ó àtẹ̀lì láìsówó lọ́wọ́. Ó ní mo ṣe ń sọ fún yín pé men should not get carried away with all those praises. Don't get carried away. Nítorí pé tó bá torí praises, jẹ́ kó mú respect wọn dání. Jẹ́ kó tọ́jú respect wọn. Jẹ́ kó tọ́jú ìpọ́nlé wọn. Ìwọ máa tọ́jú ìpọ́nlé ọjọ́ alẹ́ ẹlẹ́. Tó bá pọ́n ẹlẹ́ nítorí pé resources tó ní o lè fi ṣe mùkàmùkà, máa tọ́jú ìpọ́nlé ọjọ́ alẹ́ ẹlẹ́. Kò likely ọkùnrin tó bá palẹ̀ mọ́ fún ọjọ́ ogún ẹ̀ kó jìyà. Ọmọ kọ́ ló mú ọkùnrin jìyà. Èyí pé ọkùnrin tí ò tọ́jú ọmọ ó máa jìyà lẹ́, irọ́ ni. Tó bá ti tọ́jú nǹkan tó máa jẹ lọ́jọ́ alẹ́ lẹ̀, tó bá ti tọ́jú bó ṣe máa ṣe medical lẹ̀ lọ́jọ́ alẹ́, there is likelihood pé kó jìyà ó lọ́mọ ò lọ́mọ. That is the truth. Ṣùgbọ́n tó bá tọ́jú ọmọ moderately, imagine kọkùnrin wà in his 50s 60s kó sì má ti ní nǹkan kan, kó jẹ́ pé ọmọ tó, you must have a cut-off time. A man must have a cut-off time. Either anybody likes it or not, ẹ lọ ṣe show for me after this show. A man must have a cut-off time. Cut-off time tó bá ti di pé o ti over 50, tó ti ń ka years of your retirement, you must have a cut-off time. Tó bá lọ tó pé o ní cut-off time títí tó lọ gbọ́kànlé ọmọ, ṣé ọmọ mi sì tó bá marry, mi ní jẹ́ kó gbọ́dún mọ́yàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀? Ṣé mi ò gbájúmọ́ àwọn tiwọn tí màá expect anything from them? No, you must have a cut-off time. Nǹkan tí mo ṣe ń sọ báyìí ni wípé tí ìyá ọmọ, tí ìyá obìnrin, ìyá tí àwọn ọmọ ò bá tọ́jú ẹ̀, àwọn ọmọ èmi láwọn ẹ̀gbọ́n màmá mi tí mò ń fún lówó oúnjẹ lóṣooṣù bí mo ṣe wà yìí. Yes, mo láwọn family màmá mi tó jẹ́ ẹ̀gbọ́n tó yẹ pé bí mo ṣe gbé màmá mi sórí owó oúnjẹ náà ni mo gbé àwọn náà sórí owó oúnjẹ. Tó túmọ̀ sí wípé ìyá will always have support. But bàbá tó ṣe gangan tó bá dọjọ́ alẹ́ tó bá di pé wàhálà dé, àwọn family gan ò ní sọ pé ó ṣe ni wàhálà ṣe dé, wọ́n á ní kò wà responsible, wọ́n á ní kò tọ́jú ọmọ. Èyí tó tọ́jú ọmọ tọ́mọ ò tọ́jú lọ́jọ́ alẹ́ tó bá ń ráre, wọ́n á ní kò tọ́jú ọmọ ni. Á tún máa ṣépè fún pé àwọn bàbá tó fàárọ̀ wọn ṣeré, wọn ò dẹ̀ ní mọ̀ pé ọmọ ló tọ́jú tí ò fi rántí ara ẹ̀. Ọmọ ló tọ́jú tí ò fi gbájúmọ́ ọ̀run ara ẹ̀. Tó o bá lówó bíi Dangote, tó o lówó bíi Ọ̀tẹ́dọ́lá, àbùbù tán ni ọlá yẹn. Bèèyàn mélòó ló ní? Tó o bá ti ní ọlá àbùbù tán, gbájúmọ́ ọ̀rọ̀ ara ẹ̀, èyí tó bá ṣẹlẹ̀ máa fi tọ́jú ọmọ. Ìyẹn ò mèkè pé o wà responsible. Bó bá jẹ́ side tèmi gan bẹ́ẹ̀ ni kó ṣe rí.
nítorí kò sí bó ṣe lè ṣe tó bá lọ gbàgbé ara ẹ tó Ọlọ́run bá wá fẹ́ mú ẹ Ọlọ́run á tún wá lọ fún ẹ ní ẹ̀mí gígùn nínú àárẹ̀, ẹ̀mí gígùn nínú ìyà, ẹ̀mí gígùn nínú ìbànújẹ́. Tọ́lọ́run bá tètè fi kú bù ẹ láṣìírí ó dáa, bẹ́ẹ̀ irú yín lọ́lọ́run máa ń fún lẹ́mí gígùn. Wàá wá máa rí wípé bí ìyá ṣe ń lọ bá wọn tọ́mọ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ náà lọ ń lọ sí Spain, náà ń lọ sí London. Ìwọ dẹ̀kẹ̀rẹ̀ wa máa ní bàbá ò lè pọnmọ sẹ́yìn. Irú yín lẹ máa fi igi ẹ máa fi igi lọ ra ògì ní junction. Mo ní kó put medical ẹ in place. As a matter of fact, tó bá lọ́mọ nílùú òyìnbó ó yẹ kó mọ bó ṣe lè bẹ ṣe by now ó yẹ kó ti ní medical scheme tó máa ní nílẹ̀ pé tó bá dá páú ò ní láti ránṣẹ́ sọ́mọ kan. By now ó yẹ kó ti prepare ara ẹ pé tó bá dá páú ò nídìí láti lójú sọ́mọ kan. Obìnrin kọ́ tó bá rò pé obìnrin ni ò ní jẹ́ kó jìyà alẹ́, nígbà míì obìnrin á tún máa wá ìyà ọjọ́ alẹ́ fún ẹ torí kó máa pariwo kóbìnrin kan máa fún ẹ nígbà tó yẹ kó sinmi kó máa fún ẹ ní ẹ̀dẹ̀kì kan ìyà ọjọ́ alẹ́ ni. Bẹ́ẹ̀ owó ẹ o lè rán owó ẹ níṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, o lè rán owó ẹ níṣẹ́ débi wípé ibi tó máa sin ẹ́ sí gan wàá ti rà á sílẹ̀. Mo ní àwọn tó súnmọ́ mi wọ́n ti rẹ́ ibi tí wọ́n máa sin bàbá, ibi tó máa sin ẹ́ sí wàá ti rà á sílẹ̀, ibi tó fẹ́ sùn wàá ti rà á sílẹ̀, wàá máa jẹun, okú ẹ lè má lè mọ́ ṣùgbọ́n wàá ní cook tó ń ṣoúnjẹ fún ẹ, wàá ní nọ́ọ̀sì tó ń look after ẹ, wàá ní ibi tó ti máa sin ẹ́ sí sílẹ̀ ò ní ráre. Má jẹ́ kéèyàn kankan tàn ẹ́ wípé òun láti fi ìgbésí ayé ẹ gbọ́ ti ọmọ kó má lè jìyà lẹ́ bàbá ńlá irọ́ gidi ni. Irọ́ ni pé òdì tó bá tọ́jú ọmọ lò ní jìyà lẹ́. Irọ́ ni tó bá tọ́jú ara ẹ tó make provision fún ara ẹ lò ní jìyà lẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Òun láti tọ́jú ọmọ tó bá tágbára ẹ bá ká. Bẹ́ẹ̀ tágbára ẹ bá ká tó bá ní nǹkan mẹ́ta àbí nǹkan méjì tó yẹ pé nǹkan méjì yìí o nǹkan ẹyọ kan ló ní, màá ní kó gbọ́ tara ẹ̀ náà kó tó gbọ́ tọmọ. Ọmọ kan ló ní kó má jìyà alẹ́ o lè end up láti jìyà alẹ́ even náà pẹ̀lú ọmọ. In tó bá fi sílẹ̀ fúnra rẹ̀ ni ò ní jẹ́ kó jìyà alẹ́. As a matter of fact, tó bá ti dé cut off time ẹ má ronú anybody mọ́. Ọmọ tó bá ti tọ́jú títí tó fi dé bí i 50, 55 kò sí tó kàn ẹ́ mọ́. Tán bá wù ẹ́ kán pè ẹ́ lólórí burúkú ṣùgbọ́n make sure pé olórí burúkú yẹn ò jẹ́ dọjọ́ alẹ́, ò ń look after rẹ̀, ó ti ń tọ́jú nǹkan tó máa fi ṣe ara ẹ sílẹ̀. Cut off time, you must have a cut off time. After your cut off time kọ́mọ yẹn fò sókè kó bọ̀ wò ìwọ̀nba tó bá níni. Ìwọ̀nba tó bá níni. I am telling you, ìwọ̀nba tó bá níni. Tọ́lọ́run bá bless yẹ tí ọmọ bá rí wípé o kì í ṣe liability fún òun, Ọlọ́run Olódùmarè wàá rí wípé wàá ní respect. Bẹ́ẹ̀ tó o bá ti ń live life ẹ àwọn ọmọ gan mọ̀ tó bá ń tọ́jú wọn tó stage kan wọ́n mọ̀ pé ò ń tọ́jú àwọn káwọn lè wá bọ́ ẹni torí wọ́n á wo ẹ̀yìn wọ́n á rí pé ò ní nǹkan kan. Àwọn ọmọ tó ń tọ́jú wọ́n mọ̀ pé ìtọ́jú tó ń fún àwọn yìí ò ń tọ́jú àwọn káwọn lè wá tọ́jú ẹni torí wọ́n ti wé ẹ wò, wọ́n ti mọ̀ pé ò ní nǹkan kan, wọ́n ti mọ̀ pé àwọn ló tọ́jú, wọ́n ti mọ̀ pé èyí tó ń ṣe yìí o ò ń bọ̀ wá request wá demand lọ́wọ́ àwọn. Wọ́n mọ̀, but àwọn ọmọ tó mọ̀ wípé irú àwọn ọmọ kọ́ya àwọn ọmọ ọ̀tẹ́dọ́lá ẹ̀rí ọmọ kọ́ya ni ó ní ó lóun dúpẹ́ pé sáìdì àwọn màmá òun lòun ti wá, sáìdì bàbá òun lòun ti wá. Ọmọ mọ̀ wípé àwọn ọmọ kan mọ̀ pé òun tọ́jú àwọn káwọn lè wá tọ́jú ẹ̀ nítorí wọ́n mọ̀ pé kò sí nǹkan kan lẹ̀, ò ní any provision fún ayé ara ẹ̀, you are going to be at their mercy. Wọ́n mọ̀, àwọn ọmọ mi dẹ̀ wà pé wọ́n mọ̀ pé eléyìí o bàbá àwọn tún máa gbà lọ́wọ́ ẹ̀ ni. Irú àwọn ọmọ yẹn wàá máa gbọ́ èmi ni PA bàbá mi, èmi ni PA bàbá mi, èmi ni PA bàbá mi. Má jẹ́ kó wọ́n tàn ẹ́. Bírú àwọn bàbá Wàsíù yẹn ò tọ́jú ọmọ, bírú àwọn Ọ̀tẹ́dọ́lá ò tọ́jú ọmọ, ọmọ ò ní kọ̀ wọn ò lè jí ọjọ́ alẹ́ ìtọ́ máa jẹ dọjọ́ ọkú wọn ti ṣe é lẹ̀. Àwọn yẹn ti kúrò láyé. Fi rẹ̀ sípò ẹni tí ọmọ kan ò lè halẹ̀ mọ́. Fi rẹ̀ sípò tí fámìlì ìyàwó kan àti ìyàwó kan ò lè halẹ̀ mọ́. Ìyàwó ọmọ wo kan ló fẹ́ halẹ̀ mọ́rú Wàsíù pé ó máa jìyà ọjọ́ alẹ́. Ọmọ ẹ̀ ló tún ti wọ kinní yẹn. Ẹgbọ́n tọmọ yẹn ní Àmdámilọ́lá kinní kan Àyìndé Màṣá orúkọ ló ń jẹ́ bẹ́ẹ̀.
àwọn ọmọ yẹn ò lè fìyà jẹ lọ́jọ́ alẹ́. Wọ́n bá gbogbo nǹkan tó bá ṣe fáwọn ọmọ yẹn, inú á máa bí olówó, wọn á máa fẹsẹ̀ halẹ̀ ní ewúrẹ́ wọn, kò sí nǹkan tó máa folówó ẹ̀ ṣe. Kò sí ya Wàsíù, kò sí ya Ọ̀tẹ́dọ́lá, kò sí ya Rasaq kọ́kọ́ ya kan lọ́wọ́ ọmọ kan. Ẹ̀yin aláṣọ méjì tẹ́ fi gbogbo ìgbésí ayé yín gbọ́ tọmọ tẹ́ ẹ̀ rántí ara yín. Ẹ̀yin lọmọ kan máa halẹ̀ mọ́ pé wọ́n máa fìyà jẹ yín lọ́jọ́ alẹ́. Adẹ̀ ń sọ fún yín pé má fi ara ẹ̀ má jẹ́ kí ọmọ kan halẹ̀ mọ́ ẹ pé yà á jẹ lọ́jọ́ alẹ́. Má fi ara ẹ̀ sí position kẹ́rù máa bẹ̀ pé ìjẹ́ ọmọ yóò ní fìyà jẹ mí, nítorí wípé gbogbo nǹkan tó o ṣe fọ́mọ ò ní kọ́ ọmọ má fìyà jẹ lọ́jọ́ alẹ́. Nígbà yẹn náà máa sọ fún ẹ pé nígbà kan báyìí ó nà yá mi, nígbà kan báyìí ó ṣe kinní kan. Mò ń béèrè, ọwọ́ mi ti tẹ̀kú idà. Mo fẹ́ béèrè ikú tó pa bàbá mi, nítorí pé ìwọ tí mo fẹ́ béèrè ikú tó pa bàbá mi lọ́wọ́ ẹ, ìwọ gangan ò ní dà lọ́wọ́ ni. Tó bá ní dà lọ́wọ́ tó dúró déédéé, ikú yẹn máa pa bàbá mi gbé ni mi nílé béèrè lọ́wọ́ ẹ. Ibi tí mo ní kẹ́ gbéra yín sí nìyẹn. Ẹ má jẹ́ kí society àti àwọn èèyàn kan fi ẹnu ba ayé yín jẹ́, kí irun funfun jáde lórí yín, káwọn ọmọ máa rò pé ẹ̀ ń tọ́ àwọn torí pé káwọn wá bọ yín lọ́jọ́ iwájú. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ gbájúmọ́ ara yín. Tó bá ti lágbára, go and have a cut-off time. Your cut-off time should be 50 and above. Torí agbára ò sí mọ́. Gbogbo agbára tó o ti ṣe, gbogbo ẹ máa ṣẹ́gẹ̀dẹ̀ sí ẹ lára ni. Obìnrin ló ní ọjọ́ alẹ́ o. Ọjọ́ àárọ̀ lẹ́ni o, torí gbogbo wàhálà tẹ́ ń ṣe, wọ́n ní tọ́jú ọmọ, I want to be responsible, ẹni mọ kìnnìkan ìsànífìdẹ̀. Ọjọ́ alẹ́ ni ẹ̀yìn òkú là ń jàkàrà. Ọjọ́ alẹ́ ló máa rí. Mi ní kó má tọ́jú ọmọ, but make yourself priority. Mi ní kó má tọ́jú ọmọ. Kò sí wàhálà tí ìyá ṣe lórí ọmọ tí ò ń jèrè ẹ̀. Ọlọ́run kò fi àánú wa sójú àwọn ọmọ. Kò sí o, má para ẹ. Tó bá máa para ẹ lórí ara ẹ. Tó bá máa go extra mile lórí ara ẹ. Má go extra mile pé o wá ń fọkàn balẹ̀ pé ọmọ kan lọ make provision lórí medical ẹ lọ́jọ́ alẹ́. Make provision lórí jíjẹ mímu ẹ lọ́jọ́ alẹ́. Make provision ẹ lórí pé kó má ráre lọ́jọ́ alẹ́. Má plan life around àwọn ọmọ toró tọ́jú wọn. Jẹ́ kí àwọn ọmọ gan máa wá ẹ kó máa struggle. Kí fúnra wọn kó fẹ́ máa tó tán láti wá máa wà lọ́dọ̀ ẹ. Owó ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìṣẹ́ ló mọ̀mọ́ sọ pé dádì mi ẹ kú ọjọ́ mẹ́ta. Ò ní rí wọn láàrin oṣù mẹ́fà. Bẹ̀tọ́ ọmọ bá rí pé o ní companies tó pọ̀, o ti fi nǹkan lẹ̀ fún ẹ, fúnra rẹ̀ ló máa wá ẹ. Má jẹ́ kí wọ́n fi ẹnu society. Ẹ rò pé ẹ máa pè mí lẹ́nu mọ́ ni. Every time ni màmá sọ. Ayé àwọn ọkùnrin ń bàjẹ́. Every time ni màmá sọ pé ọmọ kankan ló máa ní kọkùnrin má jìyà alẹ́. Ẹ má máa gbé gbogbo àwọn kinní yẹn sínú agbárí wọn. Ọmọ títọ́jú gan lè jẹ́ kọkùnrin jìyà lọ́jọ́ alẹ́ tó bá tọ́jú ọmọ jù tí ò rántí ara ẹ̀. Ó lè jẹ́ kó jìyà lọ́jọ́ alẹ́. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí o. Fún gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ orin ẹbọ ọpẹ́ yẹn, ó ti pẹ́ tí mo ti ṣe o, tẹ́ wá ń gbàdúrà fún mi pé kí n yí padà. Jésù ò ní jẹ́ kí n yí padà kúrò ní ọkọ̀ àtòbò. Gbogbo àwọn tó bá ń gbàdúrà fún mi pé kí n yí padà, màá ṣépè fún yín. Mi ò ní yí padà. Àdúrà yín ò lè gbà lórí mi láti yí padà máa kọrin. Ẹ̀yin mélòó lẹ ti ṣí orin ọpẹ́ yẹn? Ó bá jórí okó ni mo fi síbẹ̀ ṣe máa ti ṣí ẹ lọ. Ẹ fi mí sílẹ̀. Ara ẹ mò ń sọ, ẹ lọ gbọ́júmọ́rọ̀ ara yín. shabarikolo.com. Ẹ lọ register ń bẹ. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ matchmaking Naija, mo máa ṣe. Tó bá mọ̀ pé o ní internet, o ní access sí internet, ó dẹ̀ wà òkè ó ń ṣiṣẹ́, ó lè kàn sí mi lórí matchmaking ní orí +447404851234 Naija to Naija. Ẹ má gbàdúrà fún mi. Mi ò lè yí padà. Torí mi ò lè parọ́, mi ò lè ṣẹ̀tàn, mi ò lè ṣèké. Má bá yí ọkùnrin jẹ́. Bùkátà ti pọ̀jù ọkùnrin lọ tọ́jú ara ẹ first. Ẹ káàárọ̀.